mo mọ̀ pé fídíò tí mo fẹ́ ṣe àwọn kan á máa ní ṣèbó ní DM wọn, ó yẹ kó wọ́n ní DM wọn kó lọ bá wọn sọ̀rọ̀, ṣebí ọ̀gá ẹ̀ wà lára wọn. A sì máa fún yín ní àǹfààní láti wo full fídíò náà. Nínú fídíò yìí, Kẹ́mi T sọ pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sí Fẹ́mi Adébáyọ̀ àti Ibrahim Ìtẹ̀lẹ̀. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó yá, ẹ jẹ́ ká wo fídíò tó kù, ẹ gbádùn rẹ̀. So guys, I'm making this video. Mo mọ̀ pé fídíò tí mo fẹ́ ṣe àwọn kan á máa ní ṣèbó ní DM wọn, ó yẹ kó wọ́n ní DM wọn kó lọ bá wọn sọ̀rọ̀, ṣebí ọ̀gá ẹ̀ wà lára wọn, ó yẹ kó bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀. Some people will say ṣèbó close mọ́ Fẹ́mi Adébáyọ̀, ó yẹ kó wọnú DM Fẹ́mi Adébáyọ̀ kó bá wọn sọ, ṣe báwọn ni mayor wọn. I'm calling out all Afremic member. I am so sorry to do this, my boss, Italy the Icon, and Mr. Fẹ́mi Adébáyọ̀. Ẹ má bínú pé mo ṣe fídíò yìí kí n tó ẹ má wò pé yẹ kí n wá sí DM mi, kí n wá sọ ní DM mi àbí bóyá kíní. I'm so sorry. I want to call out all Afremic member. Mi ò mọ̀ bóyá nínú group yín, nínú ẹgbẹ́ yín tẹ́ ń ṣe, bóyá ẹ̀rọ, ẹ má bínú sá o, because mo pa àwọn àgbàlagbà pọ̀ nínú ibẹ̀ yẹn. Ọdún náà kò tí ẹ sẹ́ni tó kéré sí mi bẹ́ẹ̀, everybody tó wà ńbẹ̀ lójú mi lọ. Ṣé nínú Afremic team member, because mo mọ̀ pé ẹ̀yin lẹ tóbi jù ní gbogbo àwọn group tí mo ti ń rí, ṣé nínú group yín yẹn ẹ lérò wípé ó yẹ kẹ́ ní ọmọ ọ̀dọ̀ like errand girl tẹ́ máa ránṣẹ́, tẹ́ bá tiẹ̀ ní pé ẹ kì í gba obìnrin, so ṣé ẹ notice pé mo jọ ọkùnrin mo tún jọ obìnrin bákan bákan? Ẹ ní ìdí errand girl tó máa lọ máa bá yín ra nǹkan lọ́jà, ẹni tó máa lọ máa bá yín tẹ́ bá nídìí nǹkan ọmọ tẹ́ ẹ lè ránṣẹ́. Èmi wà available fún Afremic o, èmi wà available fún Afremic o. Tẹ́ bá nídìí ọmọ ọ̀dọ̀ ní ẹgbẹ́ Afremic, because ẹgbẹ́ yẹn ti tóbi jù. Ẹgbẹ́ yẹn ẹ̀sà uncle everybody mayor Mr. Fẹ́mi Adébáyọ̀, ẹ jọ̀ọ́ ẹ sọ mí di errand girl Afremic please. Nǹkan tí mo rí ẹ̀yin èèyàn o ẹ rí, ẹ bá mi tag your Afremic member in this video please. Ẹ sà ẹ sọ mí di kúkú, mo lè bá bá yín so jẹ, mo pé mi ni president ọmọ ọ̀dọ̀. No, ẹ má worry sir, mo ti ready. Mo jọ ọkùnrin, mo jọ tẹ́ bá fẹ́ kí n máa múra bí ọkùnrin kẹ́ ẹ lè fi mí, ẹ má worry, kí n kàn á di Afremic member mọ́ by all mi tí mo fẹ́ nìyẹn. Ẹ sà ẹ má bínú mo mọ̀ tí àwọn the way bí àwọn people yẹn ṣe push ara wọn, the way bí wọ́n ṣe support ara, oh God. Ẹ wò sà Afremic member, mo ti ń kọ orin wa yẹn, mo ti ń kọ màá tó kọ tán. Ẹjọ́ tí n bá ti mọ̀ ọkọ̀ délẹ̀ tí mi ní mistake, mo sì máa tún fídíò ṣe Afremic o. Àwa ara wa mo ti mọ slang, ẹ má worry.